Alhamdulillah, 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 rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil asghar wa nuril anwar sayyidil wujud Muhammadu Rasulullah siratal mustaqim sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsiran. Àmín. Aki Ọlọ́run, ọba ọlọ́ba tí a kí, ọba àná lára ẹni, ọba òní lára ọ̀la, ọba ọ̀la lára àná, ọba òkè, ọba ìsàlẹ̀, ọba ọ̀tún, ọba òsì, ọba ọ̀run, ọba òṣùpá, ọba ewé, ọba omi, ọba iná, ọba àmì èèyàn, ọba àwọn èèyàn lára èèyàn, ọba àwọn lára àwọn, ọba àwa lára àwa, ọ̀kan ṣoṣo àgbàlagbà tó ní àṣẹ nínú ayé, ọ̀kan ṣoṣo àgbàlagbà tó ní àṣẹ lóde ọ̀run. Àlè ìbá táyé lé títí tí wọ́n lè bá, àfà àtó táyé lé títí tó fàfàfàfà tí wọ́n lè tó. Elédùmarè onímọ̀ọ́mọ̀ táyé ò mọ́rùmọ̀ tó mọ̀ tán. Olóyè ọlọ́gbọ́n tó ju gbogbo ọlọ́gbọ́n yọ, aṣíwájú ogun nínú ogun, akẹ́yìn ogun lẹ́yìn ogun. Bàbá mi aṣogun domi gbómi mì, bàbá mi aṣogun di iná má jó nínú iná, bàbá mi aṣogun do òrùn gbàṣẹ lára òrùn, bàbá mi aláṣẹ ọ̀rọ̀ tí gbénú ọ̀rọ̀ sọ̀rọ̀, ọba ńlá tó ju gbogbo ọba lọ, ọba gba ìdọ̀bálẹ̀ ọba, ọba pọ̀ ọba nínú ọba, ọba jẹ́ ọba nínú ọba, ọba yẹ ọba nínú ayé, ọba mi àdìtúnlá ọlọ́rọ̀ ńlá táyé ò lè ní kó gbẹnu sọ̀rọ̀, ọba mi àdìtúnlá tí ń tẹ̀dẹ̀ ò lè tú, ọba tóun tẹ̀dẹ̀ ò lè dé, ọba ńlá, ọba ni, ọba ńlá, ọba ni, ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba, ọba tó ń lọ́ba dìde, ọba tí ń fọba joyè, ọba múnimúnimúni, ọba múnimúnimúni, ọba mọ̀mọ̀mọ̀ lára múnimúnimúni, olóyè àgbà tó ju gbogbo olóyè lọ, ọlọ́gbọ́n ńlá tó ju gbogbo ọlọ́gbọ́n lọ, aláṣẹ ńlá tó ju gbogbo aláṣẹ lọ, kábíyèsí ayé, kábíyèsí ọ̀run, ọba mi àgbàlagbà tó tún ju kábíyèsí ayé òun ọ̀run lọ, ọba ńlá o. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Ṣọlọ́run yí ẹbí ẹ̀yin èèyàn mi. Ẹ dákun ta lọ́lọ́. Ṣé Yorùbá ló na Ọlọ́run ni àbí Ìgbò? Ṣé Haúsá ló na Ọlọ́run ni àbí Amẹ́ríkà? Ṣé Nàìjíríà ló na Ọlọ́run ni àbí Togo? Ṣé Brazil ló na Ọlọ́run ni àbí India? Ṣé àwọn Mẹ́kà, Saudi ló ní Ọlọ́run ọba ni? Ẹ dákun, ṣọmọdé ló ní Ọlọ́run àbágbàlagbà? Ṣé àgbàlagbà ló ní Ọlọ́run ní àbọ̀mọdé? Ṣé arúgbó ló ní Ọlọ́run àbómidán? Ṣọkùnrin ló ní Ọlọ́run ní àbóbìnrin? Tá a tiẹ̀ lọ́lọ́run ọba ganjọ láàrin gbogbo àwọn tá a dágbékọ̀ yìí. Ṣé èèyàn lọ́lọ́run ní àbájọ̀nù? Ṣé bọra lọ́lọ́run ní àbíwín? Ṣé màlẹ́kà lọ́lọ́run ọba ní àbírọ̀ wá níyà? Ẹ dákun, ṣókè lọ́lọ́run ní àbísálẹ̀? Ṣọ́ọ̀tún lọ́lọ́run ní àbòsí? Ẹ dákun, ṣé wí lọ́lọ́run ní àbẹ́bọra? Ṣé wí lọ́lọ́run ní tátí ẹ̀ lọ́lọ́run gan? Tálá lè pè ní ọlọ́run gan náà, ẹ̀yin èèyàn mi. Èmi Ọlánàbí KUNFAYEKUN BULALA máa tún dé lálẹ́ yìí. Ẹ dákun, ta lọ́lọ́run òye gan tí ń wọ́lọ́run kiri? Ta lọ́lọ́run sọnù lọ́wọ́ rẹ̀ gan tí ń wá ohun tí ò sọnù kiri? Kí ló dé tó dájú kọ bí tí òye ò dájú kọ? Tó o bá gbàgbé pé ibi tó o dájú kọ náà ni ìwọ ló mọ̀ pé kò sọ́nà ń bẹ, gbogbo ọ̀nà lọ́lọ́run ọba mi gbà kọjá, àmọ́ má ṣe sọnù. Ọ̀nà ìmọ́lẹ̀ ọ̀tọ̀, ọ̀nà òkùnkùn ọ̀tọ̀, èwo lọ́lọ́run ọba mi àlékọ́lá kọ sí ẹ? Pariwo Allahu akbar lẹ́ẹ̀mejì tó bá mi pẹ̀lú. Allahu akbar, 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 akbar kabira, Allahu akbar ayyu jalla, Allahu akbar qayyum jalla, Allahu akbar jalalu jalla, la ilaha illallah jamiu bulala. Allahu akbar, kí Ọlọ́run. Omi ìwọ ọmọ ènìyàn tó ń gbọ́ mi, ọ̀tọ̀ máa lọ́nà tí mo àtúgbà yọ lálẹ́ yìí. Wò ó, téèyàn kan bá hùwà kan sí ẹ, tàbí èèyàn kan ṣe ìṣesí kan sí ẹ tí ò yẹ kó ṣe, dákun wò mí, Ọlọ́run ara rẹ̀ ni ò pé o, torí ń pọ́ bá mi àgbà tó ju ọba lọ, ó pé ju gbogbo ohun tó ń pè lọ.
àmọ́ ẹ̀mí tí ń jẹ́ ọlọ́run lára tiẹ̀ tá a ti yọ jáde pé wọ́n náà lọ́jọ́ ganu ara lágbájá báyìí ẹ̀mí náà mà ní ò pé tán àṣetẹ̀mí náà ò bá ti wá pé tán gbogbo tí ó ṣiṣẹ́ lára ọmọ ènìyàn náà ò lè pè é ṣé lásán lànàbí wa Muhammad siratal mustaqim sallallahu alaihi wasallam lànàbí sọ fún mi àti ẹgbẹ́ kullu bani ádámà khata'una wa khayrul khata'ina at-tawwabuna ànàbí ní kullu bani ádám gbogbo ọmọ ẹ̀dá ádámù tí eré yẹn khata'una olùṣiṣẹ́ ni wá lórí ilẹ̀ ayé ó túmọ̀ sí pàálẹ̀ pé wa khayrul khata'ina ó wá tó fi ń lóore jùlọ fún gbogbo ẹni bá ṣiṣẹ́ láyé at-tawwabuna òun náà ní kò ṣe kí ni kó túbọ̀ wájú ọlọ́run kí tó wá wọ bí tí mo fẹ́ wọ̀ wá bíra rẹ lérè ń pẹ́ ṣé olùṣiṣẹ́ ni ẹ lórí ilẹ̀ ayé ọ̀rẹ́ ọdẹ ó gbọ́n tó o bá gbọ́n ni ò ní tàkà ń pọ́ lọ́wọ́n ní jẹ́ ń ṣiṣẹ́ kò sẹ́dá láyé tó kọjá ṣiṣẹ́ ọlọ́run kò sẹ́dá láyé tó kọjá àdánwò ọlọ́run níjọ́ tí ẹni tọ́lọ́run fẹ́ràn jù láyé òun ọ̀run tó ti kó sínú ṣiṣẹ́ tó ti kó sínú àdánwò ọlọ́run tó ti lè tọ́ wàhálà ọlọ́run ọba wò ègún ní fẹ́mi àti ẹ̀ka àtàwọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bó ní kálukú kàn ṣe máa tán wò ló yàtọ̀ tó ń ẹlòmíì lè tán wò láàrin ìṣẹ́jú kan ẹlòmíì lè tán wò láàrin hours kan ẹlòmíì seconds kan ẹlòmíì ó lè tán wò láàrin 30 minutes ẹlòmíì lè tán wò láàrin ọjọ́ kan ẹlòmíì lè tán wò láàrin ọjọ́ mẹ́ta ẹlòmíì lè tán wò láàrin ọ̀sẹ̀ kan tẹlòmíì ọ̀sẹ̀ mẹ́ta ẹlòmíì lè tán wò láàrin oṣù kan ẹlòmíì oṣù 5 mẹ́rin 7 ẹlòmíì sì lè tán wò láàrin ọdún kan ẹlòmíì sì ọdún kan àtààbọ̀ ẹlòmíì ọdún 2 ọdún 3 ọdún 4 ìgbàgbọ́ àkọọ́lẹ̀ tọ́lọ́run bá kọ léṣe dáre kò fẹ́ tọ̀hún náà ló fi tọ̀hún ó yẹ kí wọ́n lè yẹ bíra rẹ léèrè ọ̀nà wo ló ń gbà fi ṣiṣẹ́ ìwọ ni kó o jókòó kó yẹ ẹ̀yìn rẹ wò ó sì ń bẹnu ẹlòmíì o ogun ológun àná ló sọ̀kalẹ̀ sóhun lára lẹ́yìn táṣìṣe fi wọnú kádàrá tiẹ̀ o ó sì ń bẹnu kádàrá ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí yóò mọ̀ dá sí mà ló dá sí táwọn òbí rẹ̀ lọ dá sí lánàá òun mà ló fogun sínú ayé àwọn ọmọ rẹ̀ lẹ́yìn àbẹ́ ẹ̀rí bí ó ń bẹnu kádàrá rẹ̀ tó sì já sí wípé àyàn akọ́tòótọ́ ọmọ ológo ni ọmọ ọlọ́lá ni ọmọ ìdùnnú ni ọmọ táyé ó tún máa fọlá rẹ̀ tọrọ ni àmọ́ ń kọ́ ìyá wo ló bí bàbá wo ló bí ayé tó ayé àkàmọ́ra ayé táyé ká títí tí wọ́n lè ká tán ayé táyé fẹ́ yí títí tí wọ́n rí yí ayé tó fẹ́ dayé sàdánwò láìmọ̀ páwọn ọmọ inú rẹ̀ làdánwò ó dé bá Allah akbar má bínú ọ̀nà tó gbà dé sí mi lára lé nínú ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ lára mi fún ẹ lálẹ́ inú ọmọ tá a kọ́ lọ́mọ ológo ìràwọ̀ ẹkún tòótọ́ a rí pé wọ́n ló yẹ kó jọba orílẹ̀-èdè a rí pé wọ́n ní pírẹ́sidẹ́ǹtì ọ̀la a rí pé wọ́n ní gọ́vnà ọ̀la a rí pé wọ́n ní sẹ́nítọ̀ ọ̀la a rí pé wọ́n gangan ló tún lówó ju Dangote lọ nínú kádàrá rẹ̀ tàbí pé ajé gangan rèé àmọ́ kí ló wá dé tọ́mọ ológo òrógo lò kí ló dé tọ́mọ ọlọ́lá òrọ́lá lò kí ló dé tọ́mọ ayò ráyọ̀ lò Allahu akbar ayò jàlá Allahu akbar kọ̀yọ́mọ jàlá Allahu akbar jàlá àlò jàlá la ilaha illallah jamiu bulala owó mi hàn pé mò ń yin Ọlọ́run ìwọ wá dákẹ́ kí ló yẹ kí wọ́n náà ṣe kò yẹ kí wọ́n náà ṣe síkiri ó dọ́lọ́hun mọ̀ náà ni tó o bá dọ́lọ́hun mọ̀ tọ́lọ́hun bá ń bẹ lára rẹ ni wàá mọ̀ pé tó kí n yin Ọlọ́run kí n fi ogbè sí kí n máa fi pariwo Ọlọ́run 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 ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọ̀pẹ lómi ní bẹ́ẹ̀ lọ́nláìn tí ò ráyè tọ́lọ́hun ìwọ tó ò ráyè Ọlọ́run wàá ráyè ohun tọ́lọ́hun dá ogun òdédé wọnú ayé ọmọ ènìyàn mọ nǹkan àkọ́kọ́ tó fogun ayé ọmọ ènìyàn àfojúdi mọ nǹkan èkejì tó wọnú ayé ọmọ ènìyàn àìnákàkún wá mọ nǹkan tó wọnú ogun tó fàájọ ayé mi àfẹ́mí ogun mẹ́tẹ̀ẹ̀ta tó sọ ìdẹ́yọkan ayé ọmọ ènìyàn nìyẹn ìwọ tó bá wà ń gbọ́ mi lálẹ́ àbí ìwọ tó ń padà gbọ́ wá sí i lọ́wọ́lọ́wọ́ bíra rẹ lérè pé èwo nínú ẹ̀ ló kọlù ẹ̀ ò lè mórí bọ́ọ̀nù kanu mẹ́tẹ̀ẹ̀ta kò sí bóyá fẹ́ ṣe ẹ wò mí tó bá ń bẹ pẹ̀lú mi wọ́n náà yin Ọlọ́run tiẹ̀ náà síta ká gbọ́ táyé pé lóòótọ́
ọlọ́run mi sí ẹ lára tọ́lọ́run ara ẹ̀ tí ò sì tí kù torí nǹkan bá tó ń sọ̀rọ̀ lára tẹ̀mí lọ́wọ́ àlàyé ni hayyu la yamutu abadan ọba tí ó máa yè lọ́gbẹ̀rẹ̀ lára mi tí ó sì ní kú ni ìwọ ń kọ́ búlálà ṣàṣekèrè tiẹ̀. alhamdulilayi rabbil alamin. ẹ̀rí pọ́lọ́hún tóbi bí ẹ̀yin èèyàn mi wò mí lọ gbọ́n kankan kò sẹ́ni tó máa tó ọlọ́run kò dẹ̀ sẹ́ni tó lè tó ọlọ́run tá ń tó ọlọ́run gan láyé tá ń lè tó tá bá ń tan ara wa là ń tan ara wa yọ ẹ̀tàn kúrò kò sẹ́ni tó lè lé ọlọ́run bá torí pé ọlọ́run tó orí yẹn òun gan ti prógámù rẹ̀ síwájú kó tó prógámù yẹn tẹ̀ wá náà yé tó o bá fẹ́ dá ọlọ́run mọ̀ tó o fẹ́ fojú kan lọ́run tó fẹ́ mọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ gangan kọ́kọ́ lọ mọ iye ẹ̀mí tí ń gbénu lẹ̀ lọ mọ iye ẹranko tí ń gbénu lẹ̀ lọ mọ iye ìrà tí ń gbénu lẹ̀ lọ mọ iye ẹ̀mí àìfojúrí tọ́lọ́run bá dá kó wá mọ iye ẹ̀mí tọ́lọ́run fojúrí tọ́lọ́run dá òun gbọ́ lọ́run tóbi ìsí ìlú ṣẹ̀mọ́ pé yẹ kó gbọ́ lọ́run tóbi ẹ̀mí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbénu atẹ́gùn ẹ̀mí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbénu ná ẹ̀mí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbénu yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀mí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbénu omi àwọn òwò wá dẹ̀mí ná Allah akbar wò mí ọmọ ìyá mi ẹ̀mí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń gbénu atẹ́gùn ọmọ ènìyàn ó ń gbénu atẹ́gùn ìran àwọn ọmọ ènìyàn tí wọ́n ń gbénu atẹ́gùn wọn ló ń kà ṣìyẹn ní yẹn àǹjọ̀nú ẹbọra iwin òòṣà abẹ́ ọmọ ènìyàn náà sì ni wọ́n ṣùgbọ́n jó èèyàn abẹ́ ọmọ ènìyàn ìran àwọn wọn bí òwà ló ń kà tí ń gbénu atẹ́gùn orí yẹ̀mí ẹlẹ́ẹ̀kejì tí ń gbénu atẹ́gùn òun mà làwọn kòkòrò iye kòkòrò mélòó ló lè kánú atẹ́gùn ìran àwọn kòkòrò tó sì ń bẹ kò ló ń kà àkàn ìdun ẹ̀fọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léyìí tá a mà tèyí tá a mà ó ń gbénu atẹ́gùn ó di mélòó ó di méjì ọlọ́run yìí kan náà lọ́lọ́run wọn òun ọlọ́run yìí kan náà ni lọ́ọ̀yà òun náà lágbẹjọ́rò òun náà látojọ́ láàrin wọn o òun ló ń bá kan wí fún kan òun náà ló ń ṣọ́ olóyún láàrin wọn tó ráwọn kòkòrò náà lóyún òun náà ló ń dáàbò bò wọn o òun náà ló lọ dẹ wọn òun náà ló tún pèsè jíjẹ mímu òun ní ìyá wọn òun ní bàbá wọn wá níta lọ́lọ́run òun béèrè ta ni. Find out who you are first before asking foolish and stupid question. Kó máa bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run kò nítumọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ta ni wọ́n gan lọ́dọ̀ ọlọ́run ni kò bíra rẹ fi ta lọ́lọ́run lẹ̀ torí pé o ò lè mọ̀ kò sọ́gbọ́n tó o lè dá kò sọ́nà tó o lè gbà kò síwà tó o lè wù tó lè fi fojú kan lọ́wọ́n bá ọmọ ìyá mi kò sọ́gbọ́n tó lè dá ó mà dé méjì tí mo kà fún ẹ ó dáná já tó wá mọ ẹyẹ kan sí kó jẹ́ mẹ́ta àwọn ẹranko ó ń gbénu atẹ́gùn ìran ẹranko mélòó ló mọ̀ máa kà wọ́n fún mi ṣájá olóńgbò ewúrẹ́ òbúkọ màálù kìnìún elephant èwo ló tún kù ẹfọ̀n ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ máa ka gbogbo wọn tó o mọ̀ èyí tó o lè kà tó o mọ̀ ló mọ̀ jẹ́ ń tiẹ̀ débẹ̀ àṣíròyìn ọlọ́run à ń kí ọlọ́run sì nìyẹn o jẹ́ ń tiẹ̀ débẹ̀ àwọn ẹranko oníkọ́lọ̀ kan bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ méjì ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mẹ́ta ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mẹ́rin ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ márùn ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mẹ́fà ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ méje ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mẹ́jọ ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mẹ́sàn ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mẹ́wàá ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ méjìlá ń bẹ àwọn ẹranko oníkọ́lọ̀ mọ́kànlá ń bẹ méjìlá ń bẹ mẹ́tàlá ń bẹ mẹ́rin rẹ̀ ń bẹ mẹ́ẹ̀ẹ́dógún títí lọ bẹ́ẹ̀ ní kọ́lọ̀ ààrẹ ẹranko tó bá wá dàrú mẹ́ lọ́wọ́ ọ̀gá ńkọ́ torí òun sọ fún mi sìn pé ṣé ó ń bẹ ṣá ọ̀gá ńkọ́ kọ́lọ̀ mélòó ló wà lára ọ̀gá gbogbo kọ́lọ̀ tọ́gà bá fojú kàn ní òmù lára rẹ̀ kọ́lọ̀ mélòó wá ni ọ̀gá ti mú rí sórí báwọn ọlọ́run yìí náà lọ́lọ́run gbogbo àwọn ẹranko yìí náà nínú atẹ́gùn ṣe nìyẹn o àwọn ẹranko kọ́ wà ń bẹnu atẹ́gùn tó já sí pé a lè fojú kọ̀ wọ́n jọ tá a bá fojú kọ̀ wọ́n tọ́lọ́run bá tú wọ́n lẹ̀ lásán
èèyàn tó kódà méjì inú àwọn ẹranko tí mo sọ yìí gbogbo Nàìjíríà yìí kò tó àwọn méjì jẹ tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìwọ ṣá ló fẹ́ wá ta lọ́lọ́run. Wo mí ọmọ ìyá mi, onímímọ̀ ló ní ayé, olóye ló ń jèrè Ọlọ́run, ọlọ́gbọ́n ló ń Ọlọ́run sìn. Wò ó mà dé mẹ́ta bí ó jẹ mẹ́yẹ kan wá fún ẹ tó jẹ́ lẹ́ẹ̀kẹrin, ó wá kun ewé wo ràn rẹ ewé gan bẹnu atẹ́gùn tó já sí pé kò sí ẹ̀pẹ́ ń di ẹ̀ ó dẹ̀ wù. Tó bá dọ́dọ̀ àwọn onímọ̀ tó wá ìmọ̀ dé stage kan, wàá mọ̀ pé wọ́n á sọ fún ẹ pé kọ́ rẹ tó lè níyànjú, wọ́n á sọ fún pàfi kọ́ já ewé inú atẹ́gùn fún. Ó dáná tó bá dàrú mọ́ ẹ lójú, jẹ́ ká léwé inú ayé ká fi ṣàpèjúwe. Ọmọ ní gèdègèdè, ọmọ ní gèlègèlè, níbo ni ìtàkùn ọmọ ní gèdègèdè ti ń bọ̀ wá? Ó kọ̀ déédéé ba lórí ewé ni, níbo ló ti wù? Ọlọ́run bá àṣírí ẹ̀ ló ṣe rí. Gbogbo nǹkan ló nípìnlẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá nìkan ni ò nípìnlẹ̀. Ṣé wàá rí pọ̀rọ̀ Ọlọ́run tóbi? Mo kàn wá lálẹ́ yìí láti wá jẹ́ kó mọ̀ pàtàkì ni. Wá wò mí, ọmọ ológo tí mo wá ń sọ lókè, tí mo ní lóòótọ́ akọ ògo fún ẹ, akọ ayọ̀ fún ẹ, akọ ìdùnnú fún ẹ, akọ ìbùkún fún ẹ, gbogbo ẹ pé ọwọ́ á ní pé ìwọ gangan la jẹ́. Ẹ wá béèrè lọ́wọ́ ọmọ ológun pé kí ló dé tó délé ayé tí ò rí gbogbo nǹkan yẹn lò. Ó gbọ́ lọ́run bá tóbi lára ayé, ó gbọ́ lọ́run bá tóbi lára atẹ́gùn, ó gbọ́ lọ́run bá tóbi lára omi, ó gbọ́ lọ́run bá tóbi lára iná, ó gbọ́ lọ́run bá tóbi lára yẹ̀pẹ̀. Gbogbo àwọn nǹkan tá a kà tán ló ń gbénu atẹ́gùn yìí, ọ̀pọ̀ wọn náà bẹ́ẹ̀ náà ní ń gbénu náà tí náà dẹ̀ jọ wọn. Ó pariwo Ọlọ́run. Alhamdulilayi 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 rabbil alamin. Mo dúpẹ́ fọ́lọ́run, mo dúpẹ́ o. Ipò tí mo bára mi, tèmi Ọlánàbí KUNFAYEKUN BULALA tí mo bára mi, mo dúpẹ́ o. Èmi ò mọ̀ tiẹ̀, àmọ́ èmi náà báwọn náà dúpẹ́. Tí o bá lè dúpẹ́ fara rẹ̀, mo bá ẹ dúpẹ́, mo bá ẹ dúpẹ́. Wò mí ọmọ ìyá mi, akí Ọlọ́run, ìkí Ọlọ́run àtọ́lá rẹ̀ kó lọ bẹ́ẹ̀ ni tó tọ́ sí Ànábì Muhammadu Rasulullah. Tabató ní káró yàn Ànábì náà. Wo àwọn èèyàn ti forí lakú, àwọn èèyàn ti jagun, àwọn èèyàn ojú àwọn èèyàn ti rí kọjá. Kí lójú tiẹ̀ ti rí tó fẹ́ sọ? Ìtàn wo ló fẹ́ pa fún wa? Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ gangan náà? Sallallahu alayhi wa sallam. Mo dúpẹ́ pé mo jẹ́ ọmọ lẹ́yìn Ànábì wa Muhammad. Mo dúpẹ́ o. Mi mọ̀ tiẹ̀ o. Tí wọn náà bá mọ̀ pé o tó ọpẹ́ sọ́jáde. Mo dúpẹ́ pé mo jẹ́ ọmọ lẹ́yìn Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó lọ bá gbogbo àpapọ̀ àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni Ọlọ́run. Sórí Ọlọ́run lára gbogbo àwọn tá à ń darúkọ yìí kò ṣeé ròyìn tán. Ṣé Ọlọ́run lára Mọ̀lánà Sheikh Jamiu la fẹ́ ròyìn ni? Àbọ̀ Ọlọ́run lára Mọ̀lánà Sheikh Ibrahim Niyas? Wọ ara táwọn bàbá yẹn gan dá láyé, ó rí i pé ara àwọn bàbá yẹn gan wọ́n ṣe é kà tán débi kó wà sọ pé ó fẹ́ ka ìròyìn Ọlọ́run tán. Ṣé Ọlọ́run lára Sheikh Tijani la fẹ́ kà ni? Sheikh Tijani tó ti ń dára látọ̀ ọmọdún 5, ọmọdún 3. Sheikh Tijani ti ha odidi Kùránì sórí láti ọmọdún 6 sí ọmọdún 8. Odidi Kùránì ó ti mọ̀ ní orí tó lè jásí pé pẹ̀lú ohun tó dùn tó nárinrin tí wọ́n dẹ̀ ní fi kan pé méjì. Kí ni wọ́n ń gbé sórí? Sọ fún mi ọmọ ìyá mi, sọ fún mi ọmọ ìyá mi, èyí tó yẹ kó o mú ẹ̀sìn, kó o gbé ẹ̀sìn, kó o gbé sí orí. Nǹkan tí ó kàn ló ń gbé sórí. Ó ní kọ́ má bàa mọ́ kọ́ wọn mùsùlùmí ní àti borí, ó difficult fún ẹ. You are doing yourself. Kọ́ bá mọ́ pọ́ mọ́ mùsùlùmí ní àti fi tẹ̀sán bá sọ́run, ó di ìṣòro fẹ́ tó pọ̀ náà fẹ́ ṣe ń táyé ṣe. Kọ́ bá sọ pé wà lókà múra sí i. Innamal a'malu binniyat, àníyàn tó bá fi ṣe gbogbo ohun tó ń ṣe náà ló fi pàdé Ọlọ́run. Dọ́dọ̀ ni kò ṣe ń táyé ṣe ni. Ṣé nǹkan tiẹ̀ ló tọ̀ káyé náà kẹ́kọ̀ọ́ lára tiẹ̀ ló da? Kò ṣe kí wọ́n máa kẹ́kọ̀ọ́ lára yé gbogbo gbà. Àní kò máa kẹ́kọ̀ọ́ láyé, ẹ̀kọ́ láyé fún rẹ̀. Àmọ́ ṣé gbogbo gbà láyé ń kọ̀ wọ́lẹ́kọ̀ọ́ ni? Kí láyé gan rí kọ́ lára tiẹ̀ náà bíra rẹ lérè? Akí bàbá Mọ̀lánà Sheikh Jamiu, Ọlọ́run dákun bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún bàbá náà.
nígbà tí bàbá jókòó kọ́ wọ̀ tún ọwọ́ sí bàbá wò pọ́nà wo làwọn fẹ́ gbégbà bàbá ní jẹ́ ń tiẹ̀ jẹ́ kémi náà forí lakú káyé náà lè rẹ́ kọ̀ọ̀kan lára tèmi náà. ẹ wá wo ìgbà tí bàbá náà ń jagun lọ́tún tó ń jagun sósì ẹ wá wo bá wá délé ní búlálà lọ́tún búlálà lọ́sì bàbá kódà ẹni tí yóò já mi gan mọ̀rí gan kílè mú bàbá rẹ̀ ẹlòmíín gbàgbé sunday mú bàbá rẹ̀ gan sunday mú bàbá ló mú látara pé kí ni bàbá forí lakú ọ̀nà ó forí lakú lánàá ìwọ náà bíra rẹ ìwà abiyamọ tó ń pẹ́ lábiyamọ orí ìwò ló fi lakú kalẹ̀ fún àwọn ọmọ rẹ kọ́ tó dé àwọn ọmọ rẹ gan tó wà láyé orí ìwò ló fi lakú kalẹ̀ fún wọn àfẹjọ́ ìwọ kan náà lọ́wọ́ bá dẹjọ́ láàárọ̀ ẹjọ́ lọ́sàn ẹjọ́ lálẹ́ bí aláfiṣe ìwọ kan náà ló ń rán nǹkan ayé kiri ìwọ̀n tí ò tọ́ tó bá ní nǹkan ayé wa ẹ fẹ́ lọ jẹ́ wuru àbí nǹkan kan ara ẹ máa nà láti dìde lọ sí àmọ́ tó bá ní tọ́lọ́hún yá mọ́lúdà nẹ́bí yá tàjúdì yá àsàlátù yá nígbà kó jílòrò kó ṣàdúrà ó ti di ìṣòro fún ẹ lódò wọn bó bá ṣe wọ́ ọlọ́run sínú ló ṣe jèrè ọlọ́run lódò wọn bá ṣe kí ni bó bá ṣe wá ọlọ́run ọba àlékè ọlá sí ló ṣe jèrè ọlọ́run èèyàn kò ní ọlọ́run jèrè láyé tẹ wá béèrè lọ́wọ́ rẹ̀ pọ́nà òun ló gbà á sọ ikú tó ti là kọjá fún yín ẹni ìyà ò jẹ́rí ò ní mọ iye ọ̀rọ̀ tọ́rọ̀ bá dé ẹni ìyà ò jẹ́rí ọlọ́run wá gbé ọ̀rọ̀ fún tó bá rẹ̀ ní tí ìyà ń jẹ́ lẹ́gbẹ̀rẹ̀ kò ní náànú lójú sórí báwọn ọlọ́run kọjá ohun téèyàn ròyìn tán ọlọ́run ó kọjá nǹkan téèyàn sọ yìí pé èèyàn ṣe kìíní èèyàn ròyìn tán ọlọ́run kọjá bẹ́ẹ̀ o àmọ́ lọ́mọ pé gbogbo nǹkan tó bá ṣe láyé ẹ̀san wà fún gbogbo nǹkan tó bá ṣe kíni tó bá ṣe láyé ẹ̀san wà fún lọ́mọ dájú gbogbo ọ̀nà tó bá gbé gbà láyé ẹ̀san wà fún gbogbo bí tó bá dájú kọ láyé ẹ̀san bẹ́ẹ̀ ó ṣe òru ni ó ṣe ọ̀sán ni ó ṣe alẹ́ ni ó ṣe àrùn gbogbo gbà rántí pẹ̀san bẹ́ẹ̀ fún táwa lẹ̀san náà rántí pọ̀ bá àlékè ọlá ẹ̀san tí ó sọ ẹlẹ́sìn náà ti ń bẹ́nu ara rẹ̀ torí pé níjọ́ tá a ti bí ọmọ ènìyàn láti fi kámẹ́rà bluetooth sí lára gbogbo ohun tó gbélé ayé rẹ̀ ṣe màlẹ́kà tí ó máa yà ẹ́ tí ó máa ṣe bẹ̀ ó ti ń bẹ lára rẹ̀ ìwọ ni kò ṣọ́ wàwù ìwọ ni kò ṣọ́ rìnrìn ìwọ ni kò ṣọ́rọ̀ sọ ìwọ ni kò ṣọ́ gbogbo nǹkan ṣe kó o bá lè ní àtibọ̀tán rẹ̀ nídìí ẹ̀ ọ̀gbọ́n mi yé èyí tó wá jọba bẹ̀jù láyé kí tó wọbi tí mo fẹ́ wọ̀ òun náà ni pé ṣọ́ọ̀rọ̀ sọ́jù ọ̀pọ̀lọpọ̀ ogun tó jẹ orílẹ̀-èdè nàìjíríà lẹ́nì ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń ja ìlú oníkálukú ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja àdúgbò oníkálukú ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ìdílé oníkálukú ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n ń jẹ lómi inú ara rẹ̀ òun gan lọ ọ̀rọ̀ gangan ló jẹun ẹ̀ kí lọ́nà wo anabi albalahu màwa kalbilimantik adọ́wọ́ mi nìyẹn torí yẹ o àti fi sórí ahọ́n rẹ̀ ṣọ́ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ìyẹn gangan ló gorí ibú jù láyé tó bá rú ẹ lójú ìpè kan bẹ́ẹ̀ ní kùránì tọ́lọ̀ ń tọ́jú ó fẹ́ gbọ́ ó dáná nígbà tọ́lọ̀ ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní wailun likulli umazati lumazati ọlọ́run máa ní wailun ìbínú èmi ọlọ́run ègbé èmi ọlọ́run ìbànújẹ́ mi ọlọ́run wàhálà èmi ọlọ́run likulli kó máa bá gbogbo ẹni tó ṣe wípé umazati lumazati àwọn abúnilẹ́yìn àwọn abúnilójú ẹni pẹ̀gọ́ ẹni lẹ́yìn àwọn abúnilẹ́yìn pẹ̀gọ́ ẹni lójú ẹni orí báwọn ó dákun báwo ló fẹ́ mọ́rí bọ́m̀bì yẹn tó o bá sọ̀rọ̀ lọ́rọ̀ láì darí náwó tó o bá bọ́ ẹni lẹ́ni láì darí náwó ṣíwọ́n náà rí pé ọ̀rọ̀ ó wúwo púpọ̀ ó gbọ́n tọ́lọ̀ sọ sínú yàsí ni ó ní innama amruhu iza arada shay'an ayẹkù lálàó kunfayekun ọba tó ń sọ ó ní kóhun tó rò ń pé kí nǹkan máa ṣe kan yóò máa ṣe kan rántí pé nínú àṣẹ ara rẹ̀ náà ló fi sọ̀rọ̀ sáyé mi àti yẹn pé máa rí báyìí kó rí bẹ́ẹ̀ ó ní ká di èèyàn ká máa ṣe báyìí àṣẹ náà ló fi sọ̀rọ̀ àṣẹ yẹn náà sì ń bẹ lára ẹ̀bẹ̀ àti ẹ kí ló dé tó lo àṣẹ yẹn fi tún ìgbésí ayé rẹ̀ ṣe òbí mi ti fìbínú sọ̀rọ̀ òdì ó ti fi báyé ọmọ lọ́mọ jẹ́ òbí mi ti fìbínú sọ̀rọ̀ òdì ó ti fi yí ká dàrọ̀ orí ọmọ ẹ̀ sórí ibú látàrí ìpè láàárọ̀ kùtùkùtù òbí mi ó ti fi ìbínú sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ látara ìbínú ìwà tọmọ wù àìní sùúrù bẹ́ẹ̀ sì ni ìyàwó náà ìyàwó mi náà ti fi ìbínú òfò ìbínú wèrè ó ti fi sọ̀rọ̀ àṣẹ sínú ayé ọkọ rẹ̀ tọkọ ẹ ti bá wà náà kọ mí ìfẹ́ ìyàwó lẹ̀ yóò fẹ́ times 10 ìwọ bàjẹ́ ní àwọn kan tún ṣe
bẹ́ẹ̀ ni obìnrin wo ló lè fọwọ́ sọ̀yà ní pé déédéé wà tí mò ń wù nínú ilé ọkọ mi irú ẹ̀ ní kí ọmọ fẹ́ níyàwó wálé wá bá mi. ọ̀rọ̀ ya tó bá dá ẹ lójú pé o lè fọwọ́ sọ̀yà ní pé déédéé wà tí mò ń wù fọkọ mi nínú ilé irú ẹ̀ ní kọ́ mọ́ mi ọkùnrin mú wálé wá fún mi ní ìyàwó lọ́ọ̀dẹ̀ mi tó bá tó fẹ́ lọ lẹ́kọ̀ọ́ náwó jáde kó sọ ìwọ òbí tó o bá sọ o gbógun àti wàhálà sí máa yára ẹnu eré ló fi pè eré ló pè ó jẹ́ jókòó kókónú jinlẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ya bẹ́ẹ̀ ni ó máa rí bẹ́ẹ̀ ìbínú ò mojú ẹni dáa tí náà ò ṣe mojú ẹni dáa bẹ́ẹ̀ náà sì ni ìbínú náà ò mojú ẹni dáa ọmọ ìyá ṣọ́gọ̀ sọ lọ́rúbọ ẹnu ọ̀rọ̀ ẹrù ńlá ni tó wúwo lórí ọmọ ènìyàn tí ó sì sẹ́ni tó lè rúkú àfọlọ́wọ́n ọba àlékiọlá wò ó pariwo ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta tó bá mi pẹ̀lú mi. Allahu akbar Allahu akbar jamiu Allah o jamiu Allah o jamiu Allah o kun fayekun bulala jamiu Allah o ramanu Allah o jamiu Allah o raimu Allah o jamiu Allah o kudusu Allah o hayu qayyum kumbulala jamiu Allah o jamiu Allah o jamiu Allah o kun fayekun bulala wo ọmọ ìyá mi lọmọ ohun tó ń ṣe ọmọ ìyá mi níjọ́ tó bá sáré títí débi tó nà pin ọlọ́run tó gbé jù lẹ̀ tó léwu pa àwọn kan tún bẹ́ẹ̀ mi kan tó ń sáré kiri lé lórí òun náà ló tún padà wá tún mú ọmọ ìyá mi rọra sáré nínú ayé sáré nínú ilé ọlọ́run ni má sáré lẹ́yìn ìta rẹ̀ ọ̀pọ̀ ẹ̀dá tí ń sá eré nu àrísìkí ẹ̀kúlé ọlọ́run lọ ti ń sá eré wọn sáré nu ọgbà rẹ̀ ọ̀tọ̀ nínú ọ̀tọ̀ níta ọ̀pọ̀ ẹ̀dá ń sáré níta ni wọ́n sáré nulẹ̀ gbogbo ẹni bá sáré níta pátá ó ti gbàgbé pé tó gbó bá dé níta kò ní ríbi wọ̀ ni òun là padà bọ gbogbo àwọn tó ń sáré tí wọ́n rérè jẹ òun palẹ̀ yìí le bá a ṣe dé sí mi nu. wò mí ọmọ ológo tá a wá ń kà lánàá tá a sọ yìí pé gbogbo ẹ̀ pín sí lọ́dọ̀ ó mọ̀dí tí òjò ológo lò ní àwọn ìdílé kan ń bẹ kò sí bó ṣe lè nájẹ́ tó tọ́ bá bí e síbẹ̀ èèyàn ní rájẹ́ náà lò àwọn ìdílé kan ń bẹ tó já sí pé fún ọlọ́run gangan ló ń bínú sí wọn bẹ̀ látara ìwà táwọn kan ti wù síbẹ̀ lánàá ìbínú ọlọ́run ò kàn yẹn o ìbínú ọlọ́run ò mójú èèyàn iná lè bínú ọlọ́run gbogbo ibi tó bá balẹ̀ ṣàfikún lórí pa ogun tí ń jẹ lómi inú ayé nù o ọlọ́run má jà kàn bínú ọlọ́run gbogbo tó bá tún lọ márì ń bẹ̀ tàbó lọ nọkọ ń bẹ àbó lọ náyà ń bẹ nínú ìdílé tọ́lọ́run bá ń bẹnu sí bó tilẹ̀ kó fi ayé rẹ̀ ṣe wàhálà tó o lè gbóhùn ajé mẹ́ àfi kó jáde mẹ́ bẹ́ẹ̀ ni àfi kó ṣe kí ni kó jáde mẹ́ bẹ́ẹ̀ sì ni irú àwọn ìdílé bẹ́ẹ̀ ẹni tó bá bí sí ìdílé yẹn tó bá tún mú ìdílé yẹn lọ́gẹ̀dẹ̀jọ́ rìn atẹ́gùn ooru ìbànújẹ́ àti ìbínú ọlọ́run tí wà lára ẹni yẹn á tún fẹ́ kan ẹni tó yàn lọ́rẹ̀ yẹn á tún kó bá tòun náà ṣorí pé gbogbo ilé ayé lẹ́gùn wa wá wo gbogbo ń ta kà á lẹ́yìn látòkè délẹ̀ ta wá lẹni tó yọni nínú gbogbo ogun yìí oṣó kan ò lè yọ ẹ̀dá tó o bá lérò kó parẹ́ kó pa nǹkan kan rárá ọ̀rọ̀ ayé gbé fún ẹni ìráyé gbé fún ẹni tó máa padà fi san fún wọn ó máa burú ju kó o wà bó ṣe wà tẹ́lẹ̀ lọ kí wàá ní ohun tó wá fún ẹ ọlọ́run ọba nìkan ló lè yọ ọmọ ènìyàn ọlọ́run nìyẹn ni wọ́n kàkún ló gbé jù lẹ̀ wọ́n á sọ fún ẹ pé kò kírun àsùbá kò kírun zuri kò kírun asri kò kírun mangrib kò kírun ṣáì àbí jí lóru kó ṣàdúrà tàbí bí ọlọ́run lórí ọkọ rẹ tàbí bí ọlọ́run lórí aya rẹ tàbí wo òbí bí ọlọ́run lórí ọmọ rẹ kó máa ṣàdúrà kó máa ṣe sàrà ó nira ó dogun ayé rẹ ṣé torí wẹ́dìnì tó ń lọ ṣé torí ìnáwó tó ń bá kákiri ṣé torí káràkátà tó ń ṣe kiri ò ní pàdé ọlọ́run lọ́jọ́ kan mú ṣe ládùúrà fún ẹ àdúrà mi jọ mí pè létí rẹ wò mí
gbogbo nǹkan burúkú láyé yìí ọ̀gá gbogbo wọn lọ́lọ́run gbogbo nǹkan dáadáa láyé yìí ọ̀gá gbogbo wọn lọ́lọ́run tọ́rọ̀ mi bá wá takò làákàyè bíra rẹ lérè pé ta lọ bọ ọlọ́run ṣèbọ́ ọlọ́run náà lọ bá ara rẹ̀ ó yá wá bíra rẹ lérè pé ta wá lọ lọ́run èṣù ó lanu ó gbọ́dọ̀ má lanu ọ bíra rẹ lérè ni ta wá lọ lọ́run èṣù bíra rẹ lérè èṣù ṣá sọ̀kalẹ̀ èèyàn kan náà ṣàlòdé èṣù gbogbo agbára tẹ́ṣù ń lò ibì kan ṣàlò ti wá níbo ni gbogbo agbára yẹn ti wá máa bèèrè rẹ bẹ́ẹ̀ ta wá lọ lọ́hùn ta wá lọ bá tó dá èṣù ẹ̀ṣẹ̀ bọ́ lọ́hùn tí wọ́n ń wáyé náà ni torí pé èṣù respect ọlọ́hun èṣù ń súnmọ́ lọ́hùn déédéé ó fún lẹ́ẹ̀tọ́ rẹ̀ ó sìn ló fi dàbí pé èṣù ò ṣubú bẹ́ẹ̀ sì ni nǹkan ń fi sóhun náà ọ̀pọ̀ nǹkan tóun náà ń ṣe fọ́lọ́hún lábẹ́rẹ̀ ló fi ń di ogun tó dájú kọ ìwọ náà bèèrè rẹ gbogbo tó ń fi fún ẹ kí ló ń ṣe fọ́lọ́hún. wọ́n sọ fẹ́ lómi pé tajúdi yá a tún jókòó kalẹ̀ orí ẹ̀mí ni apá ló ń romi ẹsẹ̀ ló ń romi ìfun ló ń romi jókòó síbẹ̀ dìde rìn ọmọ pẹ́nu. ṣorógun tó dájú kọ ẹ tó ń rẹ yẹn tó o lè dìde nítorí tọ́lọ́ ṣé wo mọ́ kí gbogbo tó bá da láyè nìnira máa ń ṣòro lò ní àní kò ta kán dìde mama gbogbo ọjọ́ tí challenges kan bá ti dìde fún ẹ má jẹ́ kí challenges yẹn sọ rẹ̀ di odò kó gbé ẹ lọ ìwọ gangan ni kò sọ rẹ̀ di àpáta tómi ò lè wọ́ ìwọ gangan ni kò sọ ní igi àràbà tómi ò lè ṣíǹdì tábà sọ ewé kò sẹ́hun tómi ò lè wọ́ àwọn nǹkan kan bẹ tómi ò gbọdọ̀ wọ́ tó bá wọ́ yóò dá wàhálà lẹ̀ sí iná yóò gan fún rẹ̀ omi ní èèwọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lálẹ́ bí iná ṣe ní èèwọ̀ ọ̀gá iná ni yẹ̀pẹ̀ kò sí bí náà òun náà ṣe lè jó tó láyé tó bá bu yẹ̀pẹ̀ lù yóò kù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ sì ni omi náà nàgà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ní sọ lọ jókòó kan fún rẹ bẹ́ẹ̀ sì ni yẹ̀pẹ̀ náà nàgà mi ní sọ lọ ronú ẹ̀ fún rẹ torí pé Ọlọ́run náà ṣe lọ́ba ọgbọ́n wọn wá kí Ọlọ́run ìkí Ọlọ́run àtọ́lá rẹ̀ kó lọ bá Ànábì wa Muhammad wò mí ọmọ ìyá mi jókòó kó ronú ara ẹ dáadáa òun fì sórí Ọlọ́run tó kàkún tí ò ju ẹ lójú tó respect yẹn táwọn àfa bá tún ròyìn Ọlọ́run fún ẹ wà tó máa ní kí lá àwọn àfa àwọn àfa tó jásíkò àwọn aborí máa bọ̀ wà àwọn tẹ́pọ̀ rẹ ni wọn ló dá ká tẹ̀lé wa àwọn òṣèkà ọmọ pẹ́nu ṣé láìfù àfa yẹn ni àbí láìfù tiẹ̀ Ọlọ́run ń sọ̀rọ̀ lọ́wọ́ lára èèyàn pé kí wọ́n fi kẹ́kọ̀ọ́ ìwọ ń yọ láìfù ẹni tọ́lọ́run sọ̀rọ̀ lára ẹ̀ jáde ṣé o mọ̀ pé abayé èèyàn kan jẹ́ tó káyé èèyàn kan lè dání ṣúrọ́ ọmọ ọlọ́mọ tá ìyá ń wèrè kó wọn bí ẹ̀ta yọ ọmọ ẹ̀ ń wèrè ṣèbí torí ìwọ tó ìtorí ìwọ kídìílé tiẹ̀ má bàa pa kí ìyá tiẹ̀ lè jèrè láti yọ òun wèrè lẹ̀ nítorí pé ìyàwó bàbá rẹ ó fẹ́ fún ẹ májèlé jẹ tó bá sì ti fún ẹ májèlé jẹ ó ní rògo tiẹ̀ lò láti mọ̀mọ́ yòó ń wèrè lẹ̀ pé kó tó rìn dé ibi tí ìṣẹ̀lẹ̀ yóò ti ṣẹlẹ̀ yóò ti ṣe dédé àkókò tá a yà ń wèrè yẹn lọ́lọ́ ṣe yẹ lómi ìwé rẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin sórí bá àfàyè èèyàn kan ní tiẹ̀ lára ni àfàyè èèyàn kan dàwọ́ láàmú àfàyè èèyàn kan ìdààmú tẹ̀yẹn àfitún tiẹ̀ ṣe ni kí ló wá dé tó wà lè dúpẹ́ fún Ọlọ́run ọmọ ìyá mi ha la ilaha illallah la in shakartum la zidannakum wala in kafartum na zabi la ṣe èdè dórí pálá ìmọ̀rẹ́ ni bọ́lọ́run bá ṣoore fún ẹ̀dá kó ṣe pure water lásán ló fún ẹ mú dúpẹ́ o ipò kí ipò tó bá ti bára rẹ ọmọ ìyá mi dákun dúpẹ́ fọlọ́run dúpẹ́ tẹlomi burú ju tiẹ̀ lọ ó kọ́ ọmọ ní àárín ló wà ìwọ jẹun àárọ̀ ó ní Ọlọ́run ò ṣe dákun ẹni tí ò jẹun láàrin ọjọ́ mẹ́ta kọ́ kí ni kóhùn ṣe fọlọ́run ìwọ wọṣọ kan ó ní Ọlọ́run ò ṣe ẹni tó ń rògò kiri tí ò tiẹ̀ ráṣọ wọ̀ rárá ń kọ́ ìwọ mú omi ó dọ́lọ́run ọ̀ṣẹ́ ẹni tó ń gbẹgbẹ tí ò rí mu rárá ń kọ́ a ní owó ra ẹ wò dúpẹ́ ni tó bá dúpẹ́ ni mi ò wọlé ó gbọ́ mi yé dáadáa Subhanallah Allah
wàlí amúdùlélà Allah wàlá ilà illallah Allah Allahu akbar Allah jamiu bulala Allah. Kí ni tiẹ̀ ìwọ náà ṣe sí kì í kó dúpẹ́ tiẹ̀ náà jáde. Alhamdulilayi alihamdulilayi alihamdulilayi rabbil alamin. Wùmí ọmọ ènìyàn ọlọ́run tóbi púpọ̀ lára nǹkan. Nǹkan tóbi nínú nǹkan bẹ́ẹ̀ sì ni bó ṣe tóbi tó ó tún wá padà kéré nínú nǹkan. Ó ìròyìn nípa ọlọ́run lára gbogbo nǹkan kò ṣeé ròyìn tán. Tó bá ní ká ròyìn ọlọ́run lára TV nìkan a lè ròyìn ẹ̀tàn ká ìṣàṣàn pọ̀ ọlọ́run lára fáànù. Sọ ọ̀nà tó fẹ́ gbà fi ròyìn ẹ̀tàn tó fẹ́ fi ṣeéṣe. Wo ọlọ́run kọjú ojú tó fi ń wo yẹn òun ló fi já sí pé ọba tó rí yẹn nígbà míì máa wà kò ní wọ ọkàn, nígbà míì máa wà ó máa wọ ọkàn. Ó rí pé gbogbo wa ti táwọn afáà náà ṣe kò dúró sójú kan náà ni. Lọ́mọ pé gbogbo àwọn ẹni ibi láyé ọlọ́run yìí náà lọ́ba wọn. Lọ́mọ dájú gbogbo àwọn ẹni ibi láyé ọlọ́run yìí lọ̀gá wọn, bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ẹni ire láyé ọlọ́run yìí náà tún lọ̀gá wọn. Lọ́mọ nǹkan yẹn dájú gbogbo àwọn ẹni ibi láyé sẹ́ lọ́mọ ọlọ́run yìí ni ọ̀gá wọn, bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ẹni ire láyé ọlọ́run yìí náà lọ̀gá wọn. Tọ́lọ́run yìí torí pé òun ló jọba lórí ayé òun ló jọba lórí ọ̀run. Òun mi máa ń wo àwọn aláìmọ̀ kankan tó máa ní àwọn kan ló àǹjọ̀nù àwọn kan ń ṣe kíní kan ó ká sùkátù nọ́ọ̀sì pé mínà lìjì náà ti wà nọ́ọ̀sì làlùkùránì ìwé ni. Ipò ní gbogbo nǹkan ẹlòmíì bẹ pòsíṣọ̀n ẹ̀ nínú àfa dèdè òun àtàǹjọ̀nù lẹ́gbẹ́. Ẹlòmíì gan pòsíṣọ̀n ẹ̀ nínú jẹ́ àfa àbí nínú ayé àǹjọ̀nù gan tún sínú rẹ̀ tó tún lè ránṣẹ́. Irú wọn làwọn tó ń ṣoògùn owó, irú wọn làwọn tó ń tọ́jú wọn tágbára wọn ká. Tó bá ti rán wọn ṣe wọn á fún ẹ ní ohun tó fẹ́ tó gba ayé rẹ tó kò tó bá fẹ́ lò wà lọ lò lọ́dọ̀ wọn ni. Bẹ́ẹ̀ sì nínú ayé ìnà pòsíṣọ̀n ẹlòmíì ibi tó wọ́ ọlọ́wọ́n ọba dé tó sin ọlọ́wọ́n ọba dé kò ń ṣe dájọ̀nù lọ́jọ́ kọjọ́ ló jẹ́ pé tó bá rájọ̀nù mi sẹ́lómi àtúndájọ̀nù yẹn jókòó pé yá jókòó máa gbálẹ̀. Àjọ̀nù ń gbálẹ̀ fún ọmọ ènìyàn dáadáa, àjọ̀nù ń gbálẹ̀ fún àfà, àjọ̀nù ń gbálẹ̀ fún pásítọ̀, kódà ń gbálẹ̀ fún babaláwo. Bẹ́ẹ̀ ni ipò àti position òun ni ilé ayé. Ipò àti kí ni mo pè é àti position òun ni ilé ayé. Wá jẹ́ ń jẹ́ sọ̀rọ̀ ọlọ́run bá náà Al-Qur'an al-Karim ìyẹn ní fi parí wá sí mi lálẹ́ ìfún ẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó sọ nínú Suratul Maun, Suratul Maun ọgbọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo ẹni tí bá ń kọ̀ fún yàn nínú ayé, tí ń kọ nǹkan fi yàn bóyá fẹ́ bá lo nǹkan ẹni ó wá ń kọ tàbó ń rẹ̀ ní ìrẹ́pọ̀ òun ti tó tán, kò sí ìrànlọ́wọ́ kan tóun tún lè rí lọ́dọ̀ ọmọ ènìyàn, ó ń tan rẹ̀ ní o. Àráìtà lẹ́dí yúkà síbòbìdín lẹ́yìn ìgbà tá a ti wá aṣọ lọ sọ́dọ̀ Ọlọ́run bá kó lọ́dẹ èṣù ẹni ìgbé ní ẹ̀kọ́. Bismillahir Rahmanir Rahim tábẹ̀ ló kọ́ lọ́wọ́ bá ọba àjọká yọba ṣàkíyàn ọ̀hún torí tẹ́lẹ̀ omi fẹ́ gbọ́nú ẹ̀dá nìyẹn. Àní ó fẹ́ ṣe wá sí i ó fẹ́ sọ̀rọ̀ ní Kùránì kò ká Bismillahir Rahmanir Rahim Ọlọ́run ò yẹ tó náà ni. Bismillah tó bá ti ṣe ń ṣe bẹ̀rẹ̀ ó gbé gbogbo nǹkan òun ló rí já sí pé tá a bá fẹ́ kírun tó bá ti lè mú ẹ tó ti lè dá ní ẹ̀pà auzubillahi minash shaitani rajim Bismillahir Rahmanir Rahim Allahumma inni nawaitu tó ti dá ní ìrùn tó fẹ́ kí tó bá lè ṣe Allahu Akbar tó bá ti lè mú ẹ tó bá ti lè ka Suratul Fatiha délé yẹn báyìí Bismillah yẹn ti gbé gbogbo nǹkan lọ nìyẹn torí pé ẹyọ kan náà lọ́lọ́run kò pé méjì náà. Ó ibẹ̀ kọ́ lànà lálẹ́ abẹ̀rẹ̀ kó kọ́lọ́run ọba àjọkẹ́ yọba ṣàkíyàn. Àráìtà lẹ́dí yúkà zibobìnrin orí ní àbórí àwọn tó ń péjú ẹ̀sán nírọ́, àwọn kan àtọ́ bílẹ̀ fún pé irọ́ ni kò síjú ẹ̀sán járe ẹja ṣayé wa bó ṣe rùn wá ẹ̀sán ò sí ilé ayé iná lẹ̀sán wà lóòótọ́ ilé ayé iná lẹ̀sán wà lápá ibìkan àmọ́ péyàn tí ó jẹ́ ìyanu ayé ló pọ̀ jù. Wòmí ọjọ́ ẹ̀sán ń bẹ ló mọ̀ Ọlọ́run bá ní sọ́nù ọ̀rọ̀ Al-Qur'ani yẹn àráìtà orí ní àbórí àlẹ́dì àwọn tó ṣe yí pé yúkà zibobìdín tó ń pè ọjọ́ ẹ̀sán nírọ́. Fàzálíkà lẹ́dí ìyẹ́dẹ̀ wọlé yẹ tí mọ̀ àwọn tó jásí pé ẹ̀tọ́ tó yẹ kọ́ fún àwọn aláìní yẹ́dùn wọlé yẹ tí mọ̀ àwọn aláìní ó wá ń fi ẹ̀tọ́ yẹn dùn wọ́n
ẹ̀tọ́ tó yẹ kó fún àwọn ọmọ aláìní àwọn ọmọ òrukàn bóyá ogún èèyàn kan ló wà lọ́wọ́ rẹ ni ó wá fi ń dùn máa retí Ọlọ́run bọ̀ wá o gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá ti ń bẹ lọ́wọ́ rẹ dákun dá ẹ̀tọ́ padà fẹ́ lẹ́tọ̀ ìwọ ni kò jókòó kó ronú ẹ̀ sórí ìwọ tó ní o fẹ́ jogún ológun mọ́lẹ̀ ó lè rí jẹ mọ́lẹ̀ ń gba ayé tiẹ̀ kó rí jẹ gbé kẹ́nikẹ́ni má mú ṣe àmọ́ àwọn tó fi sílẹ̀ lẹ́yìn yẹn tó ń bọ̀ lẹ́yìn yẹn bọ̀ wá dérò pé yẹn àwọn ló tọ́jú ìyá yẹn pamọ́ fún òun ló jẹ́ sọ ọ̀pọ̀ ìyá tí ń jayé léni ìyá oníyà ni ọ̀pọ̀ dààmú tí ń ṣẹlẹ̀ sínú ayé aláyé léni ìdààmú onídààmú ni kódà ọ̀pọ̀ àwọn ọmọ léni ìyá táwọn ọmọ ń jẹ jù láyé sí ìyá ọ̀pọ̀ àwọn òbí mi ni látara pé èmi mo wà ń bẹ̀ èmi mo wà ń bẹ̀ èmi mo lè ṣe èmi mo lè ṣe ìwọ kọ́ ló wà ń bẹ̀ lọ́hùn ní bẹ́ẹ̀ mẹ́ lákòókò tí wọ́n lé ń kó wà ń bẹ̀ tó ń yẹ tó ń dá fún ẹ yẹn Ọlọ́run ń dẹ́ ẹ ní inna rabbaka labil mirsad Ọlọ́run fọwọ́ lúgọ ni olùgọ́ ń wọ ẹ̀ràn ni ẹ̀san ló dé làwọn ọmọ rẹ fi rẹ̀ rẹ lẹ́rù òun lè pé òkú mi inú kòtò lọ́wọ́lọ́wọ́ báyìí ojoojúmọ́ lọ́nà tó bá kú látàrí ìpè táwọn ọmọ rẹ̀ ń gbéṣẹ́ pa olórí búba báyìí lọ ó jayé jẹkújẹ ọmọ mi tó ń ṣàdàpọ̀ Ọlọ́run gbogbo ẹni tí ò jẹ́ níláárí gbogbo ẹni tí ò jẹ́ ṣe Ọlọ́run bá mi dà á láàmú ó sì jẹ́ pé bàbá àti ìyá ẹ̀ ló fa sábà bí ìdààmú náà ìdààmú tún dé bá wọn nù kòtò nù ẹ̀wọ̀n kan ọ̀rọ̀ ya orí bẹ́ẹ̀ fàzẹ́líkà lẹ́dí yẹ́dí wọlé yẹ tí mọ̀ àwọn tó ṣe wípé wọ́n fi ẹ̀tọ́ ọmọ òrukàn wọ́n fi ń dùn wà láyé ó dùn alátọ́ amílẹ̀ miskin tó yẹ pé gbogbo ohun tó yẹ kí àwọn aláìní yìí àwọn tí wọ́n ní olùrànlọ́wọ́ tó yẹ káwọn náà tún fi live kọ́ fi brought up káwọn èèyàn ṣe oríire látara wọn ó tún gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ ọjẹ́ mọ́lẹ̀ la ilaha illallah gbogbo ẹ̀tọ́ àwọn ọmọ òrukàn àwọn ọmọ aláìní tó yẹ kó fi lò lé ayé gbogbo ogún ológun tó yẹ kó yọ̀ǹda fáwọn ẹni tó ní ọgbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ nítorí pé àwa ni tàbí kó lè bá jẹ́ tiwọn nìkan ọwọ́ agbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá ń bọ̀ wá gbogbo ìwọ ọkùnrin gbogbo ìwọ obìnrin gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá ata títí tó fi dórí gbogbo ẹ̀yin àfáà ṣéhù mùkádàmọ̀ khalifa gbogbo àwọn ẹ̀dá tá à ń bẹnu ayé tí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ tó dẹ̀ mọ́ pẹ́lẹ́ ẹ̀tọ́ ti tọ́ láti yọ̀ǹda ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún èyí tó lọ́n bá ṣe fún ẹni kó jó tó ẹ èyí tó lọ́n bá ṣe fún ẹni kó jó tó ẹ lọ́rùn kó jẹ ọ̀nà kanṣo tó lè fi rí yọnu Ọlọ́run nìyẹn o òun lè jẹ́ sọ kẹ́lómi ìwé ẹ̀nu ọṣẹ kọjá ní gbogbo ọpọlọ ẹ̀ ń bẹ̀rẹ̀ kó já sí jẹ kó mu kóònù ayé kó tún kódà kó lọ sáyé méjèèjì wàláhì ìjọ tọ́lọ́run bá dé gbogbo tó dé yẹn ò ní gbà yẹn torí pé òun ló mọ kíkà gbogbo nǹkan wọn náà wá bèrè rẹ lérè níbo ló ṣubú sílẹ̀ wala yaudu ala ta'amil miskin gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá ń bẹ lọ́wọ́ rẹ gbogbo àwọn ọmọ aláìní gbogbo àwọn tí wọn tó já sí pé ẹ̀tẹ́lẹ́tọ̀ táwọn òbí wọn ìmọ̀ àwọn èèyàn kan tọ́jú ẹ̀sìn ẹlọ́dún pé dákun bá wa fi kíní ìpamọ́ tọmọdé bá dípò bá wa yànjẹ́ fún dákun tó wá gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ tó yànjẹ́ fún ọ pàdé bínú Ọlọ́run lọ́jọ́ kan àfi kó jáwọ́ kí bínú Ọlọ́run yẹn má bàa ṣẹlẹ̀ sínú ayé rẹ̀. fawailun lil musallina ègbé bínú èmi Ọlọ́run kó máa bá àwọn apá kan lórí àwọn akírun kan àwọn wo ni lẹ́dínà hum à ń sọ láti sáúnà àwọn akírun kárìmí gbogbo ohun tó o bá ti ń ṣe nítorí kárìmí gbogbo ohun tó o bá ti ń ṣe nítorí kárìmí òun lè jásí pé ọ̀pọ̀ ẹ̀dá ti ń sin Ọlọ́run ọ̀pọ̀ ẹ̀dá ń sin Ọlọ́run torí kárìmí ni wọ́n sin Ọlọ́run torí ìbẹ̀rù Ọlọ́run àsọ láti mẹ́ẹ̀ sá kéré tó sọ bẹ́ẹ̀ pa lẹ́dínà hum à ń sọ láti sáúnà ẹlòmíì ń ké pe Ọlọ́run ó ń ṣàdúrà ó ń sin Ọlọ́run nítorí kárìmí ni ẹlòmíì ò sin Ọlọ́run torí ọkàn rẹ̀ ẹlòmíì ò sin Ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ ẹlòmíì kan sin Ọlọ́run pẹ̀lú ara rẹ̀ lásán ni ó wá ní olọ́bí àdúrà olọ́bí kí àdúrà rẹ̀ ò gbà kó lè gbà nígbà tó ń pò ò sin Ọlọ́run pẹ̀lú ọkàn rẹ̀ tó bá ń bẹ pẹ̀lú mi pariwo Ọlọ́run lára mọ̀lá ní ṣe òjà. so alhamdulilayi rabbil alamin ẹlòmíì ń sin Ọlọ́run bá ń torí pé kíni nítorí kárìmí náà lẹ́dínà ó máa ń sọ láti ń sáúnà náà ẹlòmíì ń sin Ọlọ́run ó ń sin Ọlọ́run torí pé kíni nítorí kárìmí ẹlòmíì ò sin Ọlọ́run bíi tẹ́kíwọ́lá pẹ̀lú payọ̀ Ọlọ́run ẹlòmíì ò sin Ọlọ́run bẹ́ẹ̀ rárá o ẹlòmíì ń sin Ọlọ́run ọba nítorí ayé
gbogbo nǹkan ayé ò padà sínú ayé alladina hum yura'una àtàwọn akíhun wòyí wọ̀rùn ó máa ń tán wí mẹ́yìn alladina hum yura'una àwọn asin ọlọ́run tó já sí pé ojú wọn ò gbébì kan rí tọ́ba kírun tó ń sìn tó lọ jímọ̀ tàbọ́lá sàlátù àbálọ tàjúdè mùsùlùmí ẹ̀ tó ti rí wọn chọ́ọ̀chì tọ́ba pàtẹ́wọ́ chọ́ọ̀chì tán tàbọ́lọ ṣàjọ̀dún chọ́ọ̀chì ẹ̀ tó ti rí wọn ní babaláwo àwọn kan náà ló ń bá wọn bọ ọdún fá àwọn kan náà ló ń bá wọn ṣọdún ṣọ̀gbó àwọn kan náà ló ń bá wọn ṣọdún ògún tọ́ba tún jẹ yẹn tán wọ́n á tún jẹ nínú kìrìsìtẹ́nì wọ́n á lọ bá wọn ṣàjọ̀dún ní chọ́ọ̀chì ìyé ìwé gbogbo kiri kan ẹ tún rí wọn nínú mùsùlùmí náà wọ́n bá wọn ṣọdún ẹlòmíì tiẹ̀ máa ń tanra rẹ̀ a máa ní gbogbo ẹ̀sìn lọ́lọ́run kódà àbáṣe mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ò bínú sí àìmọ̀kan ní í ṣe ẹ́ ọlọ́run ò gọ̀ bí wọ́n ṣe gọ̀ bẹ́ẹ̀ ni èébú kọ́ farabalẹ̀ kó gbọ́ wàá mọ̀nà tó gbà fi gọ̀ ẹ̀sìn nígbà tí ìyá àti bàbá máa bí ẹ ẹ̀sìn wo lọ bí ẹ lé lórí èwo ló ń ṣe gángan tó fi wọnú ilé ọkọ rẹ ó pè ẹ́ ní mùsùlùmí ọba àlékiọlá dá mùsùlùmí ó fún mùsùlùmí lẹ́tọ̀ọ́ tiẹ̀ ọba àlékiọlá dá kìrìsìtẹ́nì ó fún kìrìsìtẹ́nì lẹ́tọ̀ọ́ tiẹ̀ ọba àlékiọlá dá àwọn ìbílẹ̀ tí ń jẹ́ babaláwo ó fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn kò mú wa kọlura wọn rárá ojú kòkòrò àtòjú àwọn ọmọ ènìyàn àìnítẹ́lọ́rùn ìhun tọ́lọ̀ ń kọ́ lémi àti ẹ lórí pàdúrà wa lè gbà láyìíká ibi táwa ló mú àtòjú bọ́ lékè ló mú asá kiri kí ló ń lé eléré kiri ó dáná tó o bá wá gbà ń kógò ṣọlọ́run tó wà nídìí mùsùlùmí tó ṣẹ̀dá mùsùlùmí tó gbàgbà fún mùsùlùmí ṣóòun kọ́ ló fẹ́ lọ bá pàdé lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ni tó bá fi mú ẹ tó ṣàdúrà nínú ẹ̀sìn tó wà tí ó gbà tó fi lọ kìrìsìtẹ́nì tó ṣàdúrà tó gbà wàláhì tààlà ló fura ẹni tó ṣàdúrà fún ẹ lójú ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ó ti tẹ́ndì bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ẹ kò pọ́síbù mi sọ pé kò sí onírọ́nù mùsùlùmí o onírọ́ ń bẹ nínú mùsùlùmí onírọ́ ń bẹ nínú kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ sì ni onírọ́ ń bẹ nínú ìṣẹ̀ṣe olóòótọ́ ń bẹ nínú mùsùlùmí olóòótọ́ ń bẹ nínú kìrìsìtẹ́nì olóòótọ́ ń bẹ nínú ìṣẹ̀ṣe ẹlẹ́ẹ̀dá rẹ ni ó tiẹ̀ pàdé èèyàn rẹ tó fi mọ olórí rẹ tó fi bá tó alẹ́ yìí lálẹ́ yìí ń jẹ́ o gbádùn ọ̀rọ̀ yẹn tó ìwọ ni kò má jẹ́ kí ohun tí ò tó kó lé ẹ ní eré ohun tí ò yẹ kó nù ẹ̀ pàṣọ kó nù ẹ̀ pàṣọ ìwọ ni kò má jù ṣẹlẹ̀ sínú láìpẹ́ tó bá ti ṣẹlẹ̀ sínú láìpẹ́ wàhálà dé tó bá ti ṣẹlẹ̀ sínú láìpẹ́ wàhálà dé nù ìwọ ni kò má jù ṣẹlẹ̀ orí ńgbà tọ́lọ̀ bàbá tó ní alẹ́dínà òun yòrá owó náà àwọn tó ju wọn ò gbébì kan nínú sin ọlọ́run tó ń wọ̀ tún tó ń wọ̀ sí ìbínú ẹ̀mí ọlọ́run kó máa bá wọn òun lè jásí pé bó tilẹ̀ kó sáré kiri gbogbo ibi tó fẹ́ sáré dé tó bá kójọ tó òun lọ́jọ́ alẹ́ lomi ò ṣe kí n dà òun lẹ́ lomi ò kí ń jèrè gbogbo tó ṣe wàhálà lé lórí ó dúró sójú kan tó bá fẹ́ ṣe mùsùlùmí tó bá fẹ́ ṣe kìrìsìtẹ́nì mi ìjọ́ọ̀jì kankan pẹ́ kan ló dájú ọlọ́run kan náà ló dá mẹ́ta tó bá fẹ́ ṣe mùsùlùmí tó bá fẹ́ ṣe kìrìsìtẹ́nì tó bá dẹ̀ fẹ́ ṣe ìbílẹ̀ ó ṣe máa mú wọn kọ lóò mọ̀ pé táwọn kan bá ń rí ẹ ìwọ tó jọmọ mùsùlùmí tó ń bẹ nídìí ìbílẹ̀ táwọn kan bá fi ń bá wọn kan sọ pé wo má jára ẹ má ṣe kinní kan wo ọmọ alájà kan òun la rí mi bẹ́ẹ̀ tó lọ dọ́dọ́ sóra rẹ ìwọ náà má lọ wá kan ṣe kó ní ẹ kinní kan jókòó síbẹ̀ bóyá ọlọ́kan ló dáwọn yẹn náà ni iye èèyàn tó bá ṣubú látara rẹ látara ibi tó ti ká ẹ mọ́ yẹn tó wá fi bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ayé yẹn gbogbo bí kíbi táwọn yẹn bá sọ̀ndé ibẹ̀ náà lè pè yẹn náà ó jà wọ́n náà dé ṣé tíríbi tó gún ti ń wọlé ṣé tíríbi tí ẹlòmíì ti ń forí kó ṣòro ẹ wo ọ̀rọ̀ kọ́ni ni mò ń tún fún ẹyẹ o alẹ́dínà hum yura'una àwọn tó ju wọn gbébì kan àwọn akírun wòyí wọ̀hún àwọn ẹlòmíì bí ilé gbé bí alórí ìràn tó ń pa làákìbá tó ń wọ̀ tún tó ń wọ̀ sí àwọn yẹn kọ́ lọ́lọ́run bá wí àwọn tó ju wọn gbébì kan lọ́lọ́run wí. because tó bá ń sìn ó rí pé ọlọ́run kọ́ mọ́mọ́ fíìmù yẹn pòwe ni Quran code and uncode ni ọlọ́run code Quran ni nígbà tó ní Allahu Akbar ọlọ́run ló dájú kọ́ ni focus pẹ̀lú ọlọ́run ló sọ fún yẹn tó bá jẹ́ aládùúrà focus pẹ̀lú àdúrà rẹ̀ tó bá jẹ́ onísàrà focus pẹ̀lú sàrà rẹ̀ tó bá jẹ́ ọmọ mùsùlùmí focus pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀ lójú ọ̀nà ibi tó bá wà Islam ti fẹ̀ Tìjàníyà wà
kọ̀dìríyà wà ìkàsíyà wà nọ́sífàtì wà kọ̀ríbù wà ládùúgbò gba àwọn tó wà lọ gbẹ́rẹ́ nínú Islam ó wà rẹ̀ ẹni kankan tó lè ṣàdúrà fẹ́ tádùn òfin gbà olóyè pé kò fún fẹ́ǹsì lọ bẹ̀rẹ̀ ní ògbádùn bẹ́ẹ̀ náà gbogbo àfáà yóò dá ìwọ tó ní gbogbo àfáà yóò dá yẹn ìwọ gọ́gọ́ lọ̀gá àwọn aláìdá that is it màá sòótọ́ fún ẹ lọ́jọ́ kòkó tí ọ̀rọ̀ yẹn gbọ́ lágbọ̀n tún gbọ́ ni lọ́túgbọ́ lágbọ̀n tún gbọ́ ni ìwọ ọkùnrin má jẹ́ kí obìnrin mú ẹ ṣí ẹsẹ̀ rìn látara ìtójúbọlé ìwọ obìnrin má jẹ́ kí ọkọ rẹ tì torí ìfẹ́ ẹnu rẹ̀ kó mú wọn náà ta gẹ̀rẹ̀ sí ọlọ́wọ́n ba ẹ wàá mọ ẹlẹ́kejì tó dá wàhálà lẹ́nu ayé ìfẹ́ ó ti torí ìfẹ́ tó ní sọ́kọ rẹ ó bá tọrun bọ bí tí ò yẹ kó tọrun bọ̀ wèrè nìyẹn tí jìyà bá dé ọlọ́run lè forí jọ ọkọ rẹ kọ́lọ̀ wá fi time sùn ìyà yẹn fún wọn bẹ́ẹ̀ ni ẹni tó tọ̀yàn kan lágọ̀ ẹni tá a tàn gangan lọ̀gá àgọ̀ torí pé ẹni tó ń tọ̀yàn ẹ fẹ́ achieve nǹkan lára àwọ̀ tá a tàn ni ìwọ tá a tàn tó gbá ẹ tàn ìwọ gangan lágọ̀ òun ló fi já sí pé lọ́lọ́run bá fi clear rẹ̀ out pé kó o tó sìn mí ọlọ́run wá mi kàn kó o mọ̀ mí ná kọ́kọ́ gbé mi ọlọ́run ọba yé mọ̀ mí dáadáa kó tó máa sìn mí tó o bá mọ̀ mí báwo ló fẹ́ rí mi sọ́lọ́run náà ti sọ fún ẹ ìwọ lágídí inú tó ń ṣe tí òjò tẹ̀lé ọ̀rọ̀ yẹn agídí inú lẹ́lòmíì fi ń sin ọlọ́run gbogbo kí ló bá ṣe ní ọlọ́run ti rá nìyẹn jàre ọlọ́gọ́ ó yà dagídí bolẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba gidi o ó gbọ́dọ̀ mọ ọlọ́run kó tó máa sìn tó o bá ti mọ àwọn ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ sí á ṣẹlẹ̀ sí ẹni mọ ọlọ́run gan dààmú kẹ́jọ àtọ́pẹ́ ni tí ò mọ ọlọ́run wá wọlé ọlọ́run wá ní wá yẹ́mu náà òun náà lè máa hùn àtàwọn akọ̀fúnni má lo nǹkan ẹni ìbínú èmi ọlọ́run kó máa dé báwọn orí báwọn gbogbo wọn tó bá ya àrùn láyé rẹ lọ yọ kúrò mbẹ àrùn ò ń jẹ́ kẹ́ darí ilé ayé gbé àrùn kò ń jẹ́ kẹ́ dá jèrè ọlọ́run àrùn kò ń jẹ́ kóbìnrin bójú rere ọlọ́run pàdé ní ilé ọkọ àrùn kì í jẹ́ kọ́kọ́ bá láàánú obìnrin pàdé láti fi gbé ìgbésí ayé ayọ̀ àrùn àwọn òbí kì í jẹ́ kó bímọ alálùbáríkà sórí báwọn àwọn ọmọ náà kì í jẹ́ kó rí òbí wọn tọ́jú láti lè fi gba ìpè lọ́dọ̀ ọlọ́run sórí báwọn ó kọlu ra wọn ni yọ àrùn kò nínú ìrìn àjò gbogbo ohun tó bá ní fi ṣe ọmọ aráyé lóore má wàá retí ẹ̀san lórí rẹ̀ tó ń pọ́ lọ́hùn nìkan ló lè sùn ẹlẹ́sàn ó gbádùn sànẹ́bí wa Muhammad ni ànábì ni mọ́ lámì ẹ̀ṣukọ́ náà sàlámì ẹ̀ṣukọ́ lọ ànábì ni gbogbo ẹni tó mi nìyẹn ẹgbẹ́ rẹ̀ tó bá ṣe lóore tí ò bá lè dúpẹ́ fẹ́ni tó ṣe é lóore ànábì ni irú ẹni bẹ́ẹ̀ pọ́lọ́ ń bá kóore fún kò ní mọ̀ pé dápọ́ lọ́hùn dákun òun béèrè àánú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wàá fẹ́ ṣe fún ọlọ́run ni yóò kọ́ wa dàbí yóò ràn yàn sí ẹ kí ló dé lẹ́ni tá a rántí ẹ̀yẹn náà nínú tá a bí ránṣẹ́ tó lè fi ṣòun náà láàánú ojú kòkòrò ń pé kíkíní jẹ́ tèmi nìkan òun lógun tí ń bá ọgbà ayé jà àìní ìtẹ́lọ́rùn òun ìṣòro tó ń fìtínà gbogbo wánú ayé lágbájá kan débì kan èmi náà fẹ́ bá jókòó síbẹ̀ tí ó sì sínú kádàrá tí ó fẹ́ fagídí jókòó síbẹ̀ òun ni wàhálà àti ìdààmú tó kọlu ọmọ ènìyàn bíra ààrẹ léèrè kí ni kádàrá tó kọ lọ́dọ̀ àfáà rẹ ìwọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó ń gbọ́ wá sí mi lọ́dọ̀ pásítọ̀ rẹ kódà ìwọ tó bá jẹ́ ìbílẹ̀ tó ń gbọ́ wá sí mi lọ́dọ̀ ẹni tó gbà fún lọ yẹ kádàrá ìrìn àjò ayé rẹ wò kó sọ ìgbésí ayé àkọọ́lẹ̀ tá a kọ́ nítorí rẹ tó bá wá sọ fún ẹ ọ̀nà àbáyọ tó bá máa kàn àdúrà àtọ̀nà tó gbégbà kọ́ là yí ẹ nítọ́lọ́wọ́ àti tànàbì torí pé ń bẹ nínú àdìsá anábì wa Muhammad tànàbì ni máa ń ká àbàmọ̀ ní istikhara wàlẹ̀ nẹ́dà mọ̀ ní istasha anábì ni kò ní pa sọ́fẹ̀ ní tó bá ń bèrè ohun tí ó mọ̀ ìwọ fún ẹ gan lè ṣe istikhara ó lè ṣe wádìí ìgbésí ayé rẹ gan fún ẹ látara zikiri ṣíṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tó bá lọ ṣàlọ́lá tó ń wí ọlọ́run tọ̀ ìmọ́lẹ̀ sínú ayé tiẹ̀ àìlè jókòó súnmọ́ ọlọ́run òun ló fa ìdààmú àtògùn sínú ayé mi àti ẹ sórí báwọn ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́run má jẹ́ kí mi àti ẹ dààmú gbogbo ọ̀nà tá a gbà fi dààmú ọlọ́run yèmí àti ẹkọ bẹ̀ tó ń pò lóní iná ńlá gafurur rahim ọlọ́run abẹ́ ni ẹni tó bá fẹ́ fi mọ̀nà ló fi mọ̀nà ẹni tí wọ́n lọ́wọ́ bá ṣe dá láti fi mọ̀nà ẹ̀dá kò lè fi mọ̀nà tipátipá abẹ́ ni ọlọ́run fi wá mọ̀nà débi ayọ̀ wa fi wá mọ̀nà débi tá a fi jèrè wọ ọlọ́run látara ìbádà tá a bá fi ń sìn ẹ̀ wọlé ànábì wa Muhammad àwa fi mọ́lá ànábì àfi bẹ̀ wọ́ ọlọ́run bàbá akẹ́dùn gba àwọn ẹni ọlọ́run
látọ̀ bàbá Sheikh Tijani bàbá Sheikh Ibrahim bàbá mi àgbọ̀lówó orí mi dùnú mi ẹni tó lọ́wọ́ ń sínú ayé mi tèmi náà fi dẹni tó ń rọ́rọ̀ sọ lé ní mọ̀lánà Sheikh Jami KUNFAYEKUN BULALA radiyallahu ta'ala ni látara bàbá mi mọ̀lánà Sheikh Lukman ní kí mọ́tàlẹ̀ Hakim Jami KUNFAYEKUN BULALA dáàmú láwọn yẹn ọlọ́run bá gùn wọn lẹ́mi ọlọ́run máa pa wọn fún mi ọlọ́run járe wọn pẹ́ ọlọ́àlùbáríkà nàbí wa Muhammad akí àwọn òbí tatara wọn jáde ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn àtọ̀bí ẹnì kankan wa àtàwọn afọ ẹnì kankan wa gbogbo àwọn tó sì ti lọ́nu wọn ọlọ́run bá àforíjì wọn ọlọ́kàámọ́ àwọn ẹni ọlọ́run akí gbogbo wa nù yàrá àlùbáríkà ìpátá nípa ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá dúdú agbé èrè ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa tẹ̀lé wa títí jọjọ́ dìgàlẹ̀ kíyàmá assalamu alaikum wa rahmatulahi ta'ala barakatu Bulala ìwọ tó bá ní béèrè lórí wá sí àǹfààní wà fẹ́ láti béèrè ohun tí ò bá yí ẹ lórí ìwọ tí nǹkan bá sì rú lójú béèrè ohun tó bá rú ẹ lójú mẹ́ sọ ọlọ́run gbàdúrà wa comment